bàbá yẹn lọ́gbọ́n mọ́. ọmọ tó ní bàbá ń wò la tó ní màmá ń wò lówó. tó ń bá màmá jà tó ní màmá ń wò ṣètò. tó dẹ̀ tún bá bàbá jà tó ní bàbá ń wò ṣètò. ó dìgbà tó bá dàgbà tó bá ń dáṣẹ́ sí ìhùwà rí bó sì rọrùn tó gbogbo ẹ̀ yóò tó ẹ gẹ́ẹ́. I come again. ọmọ tó ní bàbá ń wò la tó ní màmá ń wò lówó. tó ń bá màmá jà tó ní màmá ń wò ṣètò. tó dẹ̀ tún bá bàbá jà tó ní bàbá ń wò ṣètò. ó dìgbà tó bá dàgbà tó bá ń dáṣẹ́ sí ìhùwà rí bó sì rọrùn tó gbogbo ẹ̀ yóò tó ẹ gẹ́ẹ́. ó mú mi rántí ọjọ́ sí ò tí mo béèrè òkìkí. ẹnìkan bá mú mi jáde ó bá sọ̀sẹ̀ fún mi pé kí n máa fi wẹ̀ kí tó máa fi para àpò kìkì máa dé. mo bá délé ara mi mo bá pe bàbá mo bá pe màmá mo kó mú bá òun wọn bá gbọ́sẹ̀ lọ́mí wọn kó dànù sígbó. wọ́n náà kẹ́ tí mo fẹ́ gbójúlé lọ́jọ́ tí yẹn bá tó ń kọ́ o. pàrà tí mo fẹ́ gbójúlé lọ́jọ́ tí yẹn bá tó ń kọ́ o. yèmí bá wọlé jáde ó gbé Kùránì jáde. bàmí bá wọlé jáde ó gbé tẹ́síbíù jáde. ó gbèlè mi lọ́wọ́ kí n fi ṣagbára. bọ́mọ ẹnìkan bá forí sọ mí ẹni tó forí sàpáta a máa àfọ́dànù pátá. àwọn àdúrà tí mò ń gbà yí Ọlọ́run jẹ́ ó ṣe ọ́. àwọn àdúrà tí mò ń gbà yí Ọlọ́run jẹ́ ó ṣe ọ́. ìyáláyà ó pọ̀ tuala Olúọmọ sọ pé tuala MC Olúọmọ sọ pé tuala. báyìí ló máa ń sìn ló máa ń bẹ́rí. lọ pé ìyàwó ẹ wá kó wá gbọ́ òkodoro ọ̀rọ̀. àwọn obìnrin ló lọ̀rọ̀ tálẹ̀ yìí. ẹ̀yin ọkọ ìyàwó ẹ wá gbọ́rọ̀. àwọn ọmọ mi ń treat tọ́pìkì kan nínú ẹgbẹ́ Òtítọ́ Ọ̀rọ̀ Ọlọ́run látàárọ̀. ibi bí mo ti fẹ́ dáhùn sí mo rìnrìn àjò kan látàárọ̀ ni. mo rìnrìn àjò kan látàárọ̀. èèyàn kan pè mí látàárọ̀. wọ́n máa wá gbé ọmọ ẹ̀ kó bí. ó ní kí wá gba mọ́tò ó ní kí wá gbé mọ́tò. ìgbà tí mo débẹ̀ mo ní mọ́tò tó gbé fún mi mo ní kò wù mí mo ní mi ò fẹ́. kó lọ wá mi. ó ti sọ pé kí padà wá gbé mi lọ́la. mo máa tún lọ lọ́la. ẹ bá ti gbé dé màá wá sọ ẹni tó ra mọ́tò yẹn fún yín nínú yín ẹ̀yin tẹ́ ń wò yìí. ó mà ṣe o màá wá sọ ẹni tó ra nínú yín màá fi jẹ prime minister màá fi ẹni ẹ jẹ prime minister. ẹni ẹ fẹ́ fi jẹ prime minister. agbẹnusọ fún ọba Solomoni fún gbogbo àgbáyé pátápátá. ní nǹkan tí mo bá lọ látàárọ̀ nìyẹn. ó dọ̀pù mú mi lọ́nà mi ò tètè wọlé.
mọ́tò white mo sọ pé mo fẹ́ àbí mọ́tò white mọ́tò funfun ìgbà tí máa débẹ̀ ó lọ ń gbé pink fún mi ó lọ ń gbé access colour mi ò fẹ́ di mọ́tò ẹ̀ mú. wàá lọ wá sliver àbí white pure white sliver àbí white mọ́tò tí mo fẹ́ nìyẹn. tó bá òun kẹ́ra mọ́tò 100 fún mi màá ṣe kábúkábú. tó bá òun kẹ́ra mọ́tò 1 million màá ṣe kábúkábú mi ní fi kábúkábú sílẹ̀ kó tó di pé máa fi kábúkábú sílẹ̀ ó dìgbà tí bá rẹ́ ní fún mi 5,000 ojoojúmọ́ 5,000 ojoojúmọ́ yẹn ó jọ mí lójú. 5,000 ojoojúmọ́ yẹn mi ò fi bá anybody ṣe rí. ṣé Sàngótẹ̀dó lẹ́yìn wà ní mo kọjá Sàngótẹ̀dó lọ sí VI ni mo lọ lé ní VI mo lọ sí VI. ṣé wàá mú mi nígboro ayé lọ́la ní balógun àgbáyé àbí kó wá gbé mi lé lọ́la ká gbé mọ́tò tọ̀dọ̀ ẹ jáde lọ kí má gbé mọ́tò tọ̀dọ̀ mi. tí èèyàn bá lára pé òun wà láàárín ọ̀pọ̀ ènìyàn tí ó ń kọ orin kí ló túmọ̀ sí èló ló fún mi láti ìgbà tí mo ti kọ́ ṣọ́ọ̀ṣì mi lọ èló ló san kíkọ́ máa sọ àlá fún yín kí máa sọ ìtumọ̀ àlá fún yín láti ìgbà tí mo ti kọ́ ṣọ́ọ̀ṣì mi hajj sọ́sàn èló ló sẹ́ǹdì sí mi pé òkè wà lágbà o fi kún ilé ọlọ́run tó ń kọ́ lọ wò ó sí rí òkè mi ìlẹ̀ sọ ìtumọ̀ àlá nígbà mi ò ráyè mi ò ṣiṣẹ́ àwọn ìmọ̀ mi ò ṣiṣẹ́ fẹ́ aláìmọ́re èèyàn mọ́ ẹ tó bá mọ́re máa ń ṣe fún mi kì í ṣe fún aláìmọ́re ènìyàn. now kí tó di pé mo fẹ́ wọnú ìwàásù lọ lẹ́nìí ẹ̀yin obìnrin ẹ lọ péjọ òkè wá gbọ́ ẹ̀kọ́ mo fẹ́ sọ àṣírí tó wà nínú relationship tó yé yín látijọ́ yìí mo fẹ́ sọ fún yín lẹ́nìí àwọn àṣírí tí ẹ ò mọ̀ nínú relationship tí pastor yóò mọ̀ tí olúwo ò mọ̀ tí àfáà ò mọ̀ mo fẹ́ sọ fún yín lẹ́nìí ẹ dẹ̀ mọ̀ wípé ẹ ò mọ̀ tẹ́lẹ̀ ẹ máa jẹ́rìí wípé alàgbà a ò mọ̀ tẹ́lẹ̀ pé nǹkan tó fà á lélẹ́yìí. obìnrin kan pè mí lẹ́nìí o iṣẹ́ àbèrè yìí wọ́n ti tún lò fún nǹkan míì o obìnrin kan tó pè mí lẹ́nìí ó tún fún mi ní 20,000 ó wá lo iṣẹ́ mi ju bí èmi ṣe ń lò ó wá tún lọ lò in another 4. ó ní menstruation ó ní ó ti stop wọ́n sí more than 6 months. ó ní ìgbà tí òun rí ibi tí mo ti júwe kíní olóhùn wa lọ sí ó ní ìgbà tóun sí ó ní ṣe lòun da díẹ̀ sínú omi tóun fi ń fọ ojú ara òun tóun dẹ̀ ń mu. ó ní ìgbà tóun sí ó ní ìtọ̀ tóun tọ̀ ó ní òórùn ẹ̀ dàbí tòkú. ó ní àtijọ́ yẹn lòun ti ń ṣe menstruation tóun ti tún rí menstruation padà ìwọ tó bá tó mọ̀ pé ò rí menstruation tó lọ lò ó lòun fi ń fọ ojú ara òun lòun sọ o wọ́n mọ̀ mí o you know me very well o mi ò fẹ́ ká tó lè disturb mi tí bá ti ṣe ọlọ́run o. so ìwọ tí ò bá rí kan sùn ẹ
obìnrin sọ wípé òun dá díẹ̀ sómi igbó òun fi ń fọ ojú ara òun wípé òun dẹ̀ mú wípé òun ti ń rí menstruation padà. Ìwọ náà tó lọ try ẹ ó fún mi ní obìnrin fún mi ní 20,000 lẹ́ni o. Mi ò kì í parọ́ nǹkan tí èèyàn bá ṣe máa sọ pé ó ṣe. Ẹni tó sọ pé òun fi wo stroke ó fún mi ní 50,000. Obìnrin tó sọ pé òun fi wo menstruation ó fún mi ní 20,000. Owó ìtọrẹ àánú ni o, kì í sọ́wọ́ mi ló ti rà òun fúnra ló lọ sí o. Àwọn ẹ̀rí ta tó gbọ́ lé ní nìyẹn. Ṣé ìwọ tó bá wọn pé menstruation ẹ ó dọ̀tí àbí ó ti stop tó lọ lo bí obìnrin ṣe lò ó. Ìsọlọ́run tẹ̀síwájú ká ní pé ẹ ní ìjọba gidi. Ṣé ìjọba máa sọ pé tí wọ́n ò gbọ́ nǹkan tí iṣẹ́ ribiribi tí kìíní ń ṣe kí wọ́n lọ ṣe ike ìjọ kan kó wá ká bá wọn ṣe sínú ẹ̀ kán lọ máa tà. Another business kan lélẹ̀ fún ìwọ torí ẹ bá pé wàá lọ ṣe ike lórúkọ mi wàá tẹ orúkọ mi sí lára King Solomon for all nation. ẹ lè kọ awo gbogbo àrùn by King Solomon for all nation. Wàá wá kó ike yẹn wá bá ẹ ṣe sínú ẹ̀jọ àyà sí mímọ́ àsọ̀rọ̀ sínú àpàṣẹ sínú ẹ̀ àwa kó fún ẹ wàá lọ máa tà. Ṣùgbọ́n orí yín ò tí ì pé lọ síbẹ̀ ẹ sì ń wá business ẹ máa ṣe kiri. Ilé tó lè wò yín sàn tó lè wo gbogbo àgbáyé sàn yẹ ẹ ní kó wo ilé yẹn. Ẹ wá máa ra ní wọ́n bá wọn àbẹ̀sẹ̀ ń ra yẹn. Mo ti kúrò ń bẹ̀. Ẹ̀yin obìnrin mo fẹ́ gbà yín níyànjú kó dé pé mo fẹ́ lọ sí tọ́pìkì mi. Ṣé orí ìwọ obìnrin tó máa ń kọ ọkọ tó sọ pé mi ò lè fọmọ mi sílẹ̀ yẹn, ìyá jẹ orí ẹ, ìyá jẹ orí ẹ pé síra ọmọ tó yẹ kó fi sílẹ̀ fún ọkùnrin kórí ẹ lè pé ìwọ kó yẹn máyàwó ń gbé bùkátà kiri títì. Ìyá jẹ orí ẹ tí ọmọ bá dàgbà tán á sọ fún ẹ pé òun lọ sọ́dọ̀ bàbá òun. Tó bá yẹ tẹ̀ tójú obìnrin tó dáa ṣùgbọ́n ọmọ ẹ tó lọ jẹ́ ọkùnrin mi ò lè fọmọ mi sílẹ̀ ibi tí bá lọ lè bá tọmọ mi máa lọ. Bọ́mọ bá dàgbà tán tó bá jìyà orí ẹ tán á ní òun fẹ́ lọ sọ́dọ̀ bàbá òun. Ó ṣẹlẹ̀ sí mi tó ń sọ̀rọ̀ yìí. Ìyá mi ti gbé mi lọ láti kókó. Dáhùn tó yẹ kí n máa ṣe fún wọn jẹ́ mo sọ pé mo lọ sí ilé bàbá mi. Ilé bàbá mi ni mo wà yìí. Èpè ló máa yín èpè. Tó bá ti fẹ́ kọ ọkọ tó ti gbó ku orí ọkùnrin ò pé fi ọmọ ẹ̀ sílẹ̀ fún kó máa gbé bùkátà. Bó o ti gbé ọmọ kó lọ́dọ̀ ìgbà ló máa bẹ̀rẹ̀ òbò wìrì tó máa dóbò kiri títí a sọ pé ìwọ ló lórí ẹ̀rù kó máa lórí ẹ̀rù ẹ lọ. Bọ́mọ bá gbọ́njú ọ̀dọ̀ bàbá ẹ̀ ló máa padà sí. Táàmù tó yẹ kí wọ́n fi fọ́n ìwé ìtọ́ ọ̀dọ̀ ara ẹ̀ kí wọ́n fi rálá ẹnu káyẹ̀ lè bẹ́tà òun gbọ́mọ kiri títí ọmọ tẹ́jọ bí tẹ́jọ jìyà ẹ̀. Tó bá ti mọ̀ pé òun ò lè sanwó oúnjẹ ọmọ yẹn gbé ọmọ ẹ̀ sílẹ̀ fún. Kò sí ọmọ yẹn ò lè kú. Ẹni tí wọ́n bí léni tó kú léni tí ìyá ẹ̀ kú léni oúnjẹ ayé kò sí kó tó máa sọ ọmọ yẹn. Ọmọ tó bá jìyà gangan lórí ẹ̀ máa pé jù. Ìyá ló jẹ́ kórè àwàyé pé. Kò sí sẹ́tí mi ò tí ì ṣe rí mo ti ṣe súnmẹ́ka rí. Mo ṣe kúràkúrà rí mo ṣe ìdíjọbù rí mo gbé láàrùn rí. Kò sí sẹ́tí mi ò ṣe rí. Ìyá ló jẹ́ kórè àwàyé pé. Ẹ máa mi ilé wàá kú dànù. Bọ́mọ bá dàgbà tán a lọ sílé bàbá. Mo kàn advice yín ni o. Mi ò ní ká máa di ọmọ kiri bíi òsínwín o. Ẹ máa di ọmọ yín kiri títì o. Mo advice yẹn ni tó bá ti fẹ́ kọ ọkọ wàá béèrè lọ́wọ́ ọkùnrin sọ wọn máa send owó oúnjẹ. Tó bá sọ pé wọn ò lè send oúnjẹ gbọ́mọ ẹ̀ sílẹ̀ fún kí wọ́n fún ìwé ara. Mo ti poison inú àwọn ọkùnrin mo já ránkì wọn. Mo dé wọn níbo burúkú. Reality mo sọ fún ẹ̀yin bú okú tó ìtọ́ ọmọ jayé wàá kú dànù. Bàbá tó bí mi ò mọ̀ bóyá dúdú bóyá pupa èmi náà lélẹ̀ ní. Tí bá wà l'Ondo State àwọn ilé mi wà ó lágbára. Tí bá wà l'Ondo State tí bá rìn lọ báyìí nígbà tó ti dógédé tí bàbá mi ti fẹ́ kí padà sílé yẹn tí bá rìn lọ báyìí má kàn rí pé kẹ́nìkan gbá mi lẹ́pa gbá má ń nalẹ̀ bẹ́ẹ̀ ni. Ìyẹn náà fi kọ́kọ́ sáré mú mi wá sílé nígbà àkọ́kọ́.
ẹ̀yin ọpọlọ obìnrin kéré o mi ì lè fọmọ mi lẹ̀ tó bá wọn pé ò lè fi ọmọ ẹ sílẹ̀ má fi ọkùnrin ẹ sílẹ̀ má jìyà ẹ lọ òdìgbọ́ tó bá ti mọ̀ pé ò lè fọmọ ẹ sílẹ̀ má fi ọkùnrin ẹ sílẹ̀ má jìyà orí ẹ lọ bó o ti fọkọ sílẹ̀ fọmọ ẹ sílẹ̀ fún kó máa gbé bùkátà ayé òun ló lọ́mọ bó o gbọ́mọ yẹn lọ bó o jìyà tán ọmọ yẹn padà bọ̀ nílé bàbá ó tún lè mú ẹ lájẹ gan ó tún ó kábíyèsí lédùn ọmọ yẹn ó lè sọ pé ìwọ ló ń ṣèwù gan ọ̀rọ̀ ayé mo ń sọ fún ẹ̀yẹn o àwa la ń ṣiṣẹ́ fún àwọn èèyàn o àwa la mà sí rí ayé o mo ti kó ń bẹ̀ o kí ló fà á tí ọkùnrin fi ń fẹ́yàwó méjì lénìí lẹ fẹ́ gbọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣokùnfà ìyàwó méjì ṣé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé Ọlọ́run dá wa pé ká máa fẹ́yàwó méjì ìyẹn ni kò láì tí ẹ kò gbọ́ ẹ̀yin obìnrin tẹ́ sunkún ìgbére kiri wípé ọkọ yín fẹ́yàwó léyìn ẹ̀ sunkún ẹ̀ fẹ́ kú ẹ̀yin lẹ fà á àfọwọ́fà yín ni. ní ìgbà ìwáṣẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run ò fún obìnrin láyè kàbí ọkùnrin láyè láti fẹ́yàwó méjì kàbí láti fọkọ méjì ọkọ kan aya kan ni ìwé náà dà. ẹ ká padà sínú ìwé Matthew 19 verse 4 mo fẹ́ kẹ́ farabalẹ̀ máa gbọ́ ẹ̀kọ́ yẹn lọ o Matthew 19 verse 4 kí ló wí. ó dáhùn ó sì wí fún wọn pé. ó dáhùn ó sì wí fún wọn pé. ẹ̀yin kò ti kà á pé. ẹ̀yin kò tí ì kà á wípé. ẹni tí ó dá wọn nígbà tètèkọ́ṣe. ẹni tó dá wọn nígbà ìwáṣẹ̀. ó dá wọn ní akọ àti abo. ó dá wọn ní akọ àti abo. nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà kò sí àyè fún ohunkóhun kò sí àyè fún ohunkóhun láti wọ àárín wọn. ọkọ kan aya kan ni. ṣùgbọ́n ìjọ tí Éfà ti fún tó bá ṣàkíyèsí nígbà tá a máa dá wọn síbẹ̀ wọ́n ní kó máa bí sí kó máa ṣe kíni kó máa rẹ̀ sí kó máa gbáyìn. Éfà ò tí ì gbèpè ní ìgbà yẹn ráìtì tẹ́ ń jàdùn lẹ́nìí ní ìgbà yẹn ráìtì tí Ádámù ní òun ní Éfà ṣe kíni òun ní Éfà ní. ẹ farabalẹ̀ kẹ́ máa gbọ́ ẹ̀kọ́ yẹn o ayé yín o. ṣùgbọ́n Éfà wá sí ráìtì tí ẹ lò. ejò tán ejò wà àárín òun àti Ádámù ó gba ejò láàyè láti wọ àárín òun àti Ádámù. nígbà tó ti wá gba ejò láàyè kó wọ̀ ọ́ ibẹ̀ ni àṣẹ ti wá jáde wá. Genesis 3 verse 16. kẹ́ lè mọ ibi tí ìyàwó méjì gbà wọlé kàwé. fún obìnrin náà ni ó wí pé. fún obìnrin náà ni ó wí pé. èmi ó sọ ìpọ́njú àti ìlóyún rẹ di púpọ̀. nọ́mbà 1 láti ní lọ ìpọ́njú àti ìlóyún ẹ nínú ìlóyún máa di púpọ̀ 1.
ní ìpọ́njú ni ìwọ máa bímọ. ní ìpọ́njú ló máa bímọ. lọ́dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ yóò máa fà sí. ní ọ̀dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ yóò máa fà sí. òun yóò sì máa ṣe olórí rẹ. ibi tí Ọlọ́run ti fún ọkùnrin ní ránkì nìyẹn. after tí obìnrin ti dá after tí obìnrin ti bà ayé ọkùnrin jẹ́. ránkì títí ẹ̀ jẹ́ tẹ́lẹ̀ ní ìgbà ìwáṣẹ̀ ránkì tí obìnrin ní lọkùnrin ṣe kí ni lọkùnrin ní ṣùgbọ́n obìnrin ti sí tiẹ̀ lò. ọjọ́ yẹn lọ́lọ́run wá fún ọkùnrin láṣẹ wípé òun ló máa ṣe kí ni òun ló máa ṣe olórí rẹ ìbá àwọn kó gbá etí ẹ lọ́dọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ yóò máa fà sí. ìbá àwọn kó wọ́n ẹ mọ́lẹ̀ nǹkan tó bá àwọn ló máa fojú ẹ rí. òun yóò sì máa ṣe olórí ẹ olórí ènìyàn nǹkan tó bá àwọn ló lè fi ọmọ ọ̀dọ̀ ẹ ṣe. ẹkún tẹ wá ń sun lẹ́nìí wọ́n fẹ́ fẹ́ yàwó lémi o wọ́n fẹ́ ṣe gbá o wọ́n fẹ́ ṣàwo èpè ló máa yín èpè. wọ́n máa fẹ́ yàwó lẹ́yìn tí ò bá tún kéè sára wọn máa lé ẹkọ nílò ọkọ yẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. a ti fún ọkùnrin láṣẹ kó ṣe ìgbésí ayé obìnrin bó ṣe wù ú torí ẹ ti bà ayé ọkùnrin jẹ́. ibi tí ìyàwó méjì gbà wọlé wá nìyẹn ní ìgbà ìwáṣẹ̀ akọ àti abo level ránkì tí ọkùnrin ní lobìnrin ní ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé obìnrin ló lọ gba èso jẹ àwa gbé ọkùnrin àwa gbé lórí obìnrin àwa sọ di olórí ẹ̀. ní báyìí ìgbà tó bá kọ́ ilé iṣẹ́ tó bá gba ọmọ ọ̀dọ̀ síbẹ̀ nǹkan tó bá wùn àrà tó bá wùn ẹ́ ló lè dá. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run ò sọ wípé ọkọ lolórí aya. Are you get the point? Yes, sir. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Ọlọ́run sọ pé ọkọ lórí aya ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí ẹ máa gbáyìn lórí ilẹ̀ ránkì kan lẹ ní. ṣùgbọ́n nígbà tó ti jẹ́ pé obìnrin ló lọ jẹ èso ní báyìí number one tó bá fẹ́ lóyún pẹ̀lú ìpọ́njú ni number two lọ́dọ̀ ọkọ ẹnìfẹ́ máa fà sí number three òun máa ṣe olórí rẹ̀. ibi tí ọkùnrin ti gba ibi tí ìyàwó méjì ṣe wọlé wá nìyẹn tí ọkùnrin tó bá wọn ọkùnrin ó lè fẹ́ 100 kò sí èpè tó fẹ́ ṣe kò lè mọ kò sí nǹkan tí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin fi yàtọ̀ sí ti ń sọ nígbà tí ń sọ ti jẹ àsáró tán ó ẹsẹ̀ ń kígbe wípé ẹnìkan ti wá gba ẹ̀tọ́ ọ̀hún lọ kò bá mọ̀ ọmọ yẹn ti rìn ìhòòhò ọjà ṣé ẹ máa lọ sí yàrá lọ́hùn kí lọ́ọ́ máa ṣe wọ́n yín ṣé wọ́n fẹ́ wàásù ni èwo láriwo wọ́n fẹ́ wàásù ni ta ló bá rẹ́rìn olùbá bá yà á lè máa rẹ́rìn don't be silly child don't be silly ìwọ náà ti ń láyà ìwọ kékeré yìí. continue kó máa pariwo ẹ lọ. ṣé ẹ̀kọ́ mi yé yín? ibi tí ìyàwó méjì ti wọlé wá nìyẹn. ìsọ̀ ló fúnra ẹ̀ ta ogún ìbí ẹ̀ fún àbúrò ẹ̀ lẹ́yìn tó ti ta ogún ìbí ẹ̀ tán ó ẹ̀sẹ̀ wá pariwo àbúrò mi ti wá fèrú gbà bùkún mi lọ ìwọ ló ta náà ọkọ mi ti fẹ́yàwó lé mi ìwọ ló bá yí ọkọ ẹ jẹ́ ọkọ ẹ á sí ẹ báṣubàṣu ẹ̀yin obìnrin dáràn lọ́wọ́ èmi ọba Solomoni 1 million ni máa fẹ́ ọkọ ni yóò sì máa ọkọ tó padà ká ọkọ ẹ yóò sì máa ṣe kí ni. lọ́dọ̀ ọkọ rẹ nífẹ̀ẹ́ rẹ yóò máa fà sí. lọ́dọ̀ ọkọ rẹ ìbá àwọn kó gbá etí ẹ lọ́dọ̀ ọkọ ẹ nífẹ̀ẹ́ máa fà sí ká. òun ni yóò sì máa ṣe olórí rẹ. ìbá àwọn kó tẹ orí ẹ mọ́lẹ̀ olúwa máa ṣe olórí ẹ ká. fún ọkùnrin ó sì wí fún Ádámù pé. àwa ẹsẹ̀ wa sọ fún Ádámù wípé. nítorí tí ìwọ gbọ́ wọn aya rẹ gbọ́. àyà kò ẹ wo lọ gbá wọn aya ẹ gbọ́
tí ìwọ sì jẹ nínú èso igi náà. tí o wá jẹ nínú èso igi náà. nínú èyí tí mo ti pàṣẹ fún ọ pé. nínú èyí tí mo ti pàṣẹ fún ẹ pé o gbọ́dọ̀ jẹ. ìwọ kò gbọ́dọ̀ jẹ nínú. holy center. a fi ilẹ̀ bú nítorí rẹ. a fi ilẹ̀ bú nítorí rẹ. ní ìpọ́njú ni ìwọ máa jẹ. láì jẹ́ pé kó wa ọ̀kadà kí o fẹ́ kú kó ṣe kábúkábú kí ọwọ́ ẹ ká mọ́ sí àárín o ò ní oúnjẹ jẹ. káà. nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo. nínú rẹ̀ ní ọjọ́ ayé rẹ gbogbo. ẹ̀gún òun òṣùṣú ni yóò máa hù jáde fún ọ. bú o forí ṣe fóbìnrin wọn ò ní mọ oore ibẹ̀ lakùnrin ti gba tiẹ̀. so àwọn ọkùnrin tó fẹ́ àwọn méjì lénìí tó ń fẹ́ mẹ́wàá kì í ṣẹjọ́ wọn ẹ̀yin obìnrin lẹ́fà ní ìgbà ìwáṣẹ̀ ráǹkì tẹ́ ń jàdùn lé nìyẹn wípé ọkùnrin àti obìnrin wà ní ráǹkì kan ìgbà tí ẹ ò tí ì jèso nìyẹn. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tẹ́ ti jèso ọlọ́run ti gbé ọkùnrin lé obìnrin lórí àrà tó bá wọn ọkùnrin ló lè fún obìnrin dá. so gbogbo owó wèrè tẹ́ máa ń jẹ yẹn ẹ má jẹ mọ́ nígbà tí bíbélì fẹ́ wá bà ayé yín jẹ́ pátápátá ẹ̀yin obìnrin nígbà tí bíbélì fẹ́ wá bà ayé yín jẹ́ pátápátá padà sínú ìwé àìsáyà 4 verse 1 kí ló wí ìgbà tó bíbélì fẹ́ bà ayé yín jẹ́ pátápátá kẹ̀yin obìnrin àìsáyà 4 verse 1 kí ló sọ. àti ní ọjọ́ náà. àti ní ọjọ́ náà. obìnrin méje yóò dì mọ́ ọkùnrin kan. obìnrin méje ó máa lẹ̀pọ̀ mọ́ ọkùnrin kan. wípé àwọn ó jẹ oúnjẹ ara wa. jọ̀ọ́ba dáàdì jẹ́ ká sáà máa jẹ oúnjẹ ara wa nídìí owó ẹ̀ sáà máa dó wa ká. àwọn ó sì wọ aṣọ ara wa. a máa wọ aṣọ ara wa o. kìkì wípé. jẹ́ kí a fi orúkọ rẹ pè wá. ká sáà máa jẹ́ orúkọ ẹ. láti mú ẹ̀gàn wa kúrò. kí ẹ̀gàn yìí lè kúrò. àbájọ tí wọ́n fi ń bí obìnrin pọ̀rọ̀pọ̀rọ̀ tó bá dé maternity ọ̀dọ̀ tí aláboyún mẹ́wàá bá bímọ ọmọ mẹ́sàn-án ọkùnrin kan obìnrin mẹ́sàn-án ọkùnrin kan obìnrin mẹ́sàn-án ọkùnrin kan obìnrin ẹ̀ dáràn ayé yìí rèé ọkọ mi fẹ́ yàwó lé mi afẹ́ mẹ́wàá afẹ́ 20 afẹ́ 100 ẹ dáràn ẹ̀yin lẹ kó bá wa ibi tí ìyàwó méjì ti wọlé wá nìyẹn ní ìgbà ìwáṣẹ̀ akọ abo dáadáa wọn pé méjì ẹnìkankan ò lè láàárín wọn ìgbà tí Éfà dẹ̀ ti lọ sọ wípé èsùn o ejò ó yá wàá rìn wá wá Ọlọ́run wá sọ pé ní báyìí ó yá ọkùnrin ó yá máa control obìnrin àrà tó bá wù ẹni kó fi wọ́n dá ìdí nìyẹn tí ọkọ ẹ máa lọ fi gbé àlè wá láti ta tó máa lé ẹkọ lórí bẹ́ẹ̀dì tó máa dó àlè yẹn níbẹ̀ kò sí kò tó máa ṣe wàá kọ́ máa sunkún ni èso tẹ́ jẹ ni èso tiwa ò tí ì lọ èso tiwa rè ó ní gògóńgò yìí ó ní gògóńgò yìí gògóńgò tiwa rè èso wa rè èso tiwa rè ẹ̀yin obìnrin gògóńgò yìí dà ẹ ti jẹ èso ó ti rú ó ti wọ ọpọlọ yóò ti wọ inú yín àbájọ tẹ́ fi burú tẹ́ fi bògì wọn náà wọ́n jẹ Ọlọ́run náà máa ń jowú Ọlọ́run lè jowú obìnrin gbọ́dọ̀ jowú obìnrin tó bá jowú á kó nílé ọkọ lọ́dọ̀ èmi ni o obìnrin tó bá jowú lọ́dọ̀ èmi á kó nílé mi bíbélì mo ti kà fún yín yẹn ẹ gbé lọ sọ́dọ̀ ẹni wu yẹ ìtumọ̀ tí mo túmọ̀ fún yín lálẹ́ yìí o lè rí pásítọ̀ kan tó lè túmọ̀ ẹ̀ ní gbogbo àgbáyé yìí àwọn tọ̀run ló wá sọ fún mi pé Olúwa kí ni ń dá wàhálà alẹ́ láàárín àwọn ènìyàn kí ló ṣẹlẹ̀ gangan Ọlọ́run jẹ́ kó yé mi wípé ní ìgbà ìwáṣẹ̀ òun ò sọ pé ọkọ lólórí aya kò sí ọkọ lólórí aya nínú Genesis after tí wọ́n jẹ èso ni wọ́n ẹ̀sẹ̀ sọ wípé ọkọ ẹni yóò máa ara ọkọ Ọlọ́run máa ṣe olórí ẹ̀ èpè ni ègún ni ọkọ ẹni yóò sì máa ṣe olórí rẹ̀ ìbáhùn kí ọkọ ẹ gbá etí ẹ lọ́dọ̀ ọkọ ẹ nífẹ̀ẹ́ yóò máa fà sí ìdí nìyẹn tó máa fi rí bàbá tó máa pe ọmọ ẹ pé ẹ ló ọmọ mi ìyà tí ọkọ ẹ yẹn fi ń jẹ ti pọ̀ ju máa bọ̀ ń lé dádì after all I still love my husband èpè ló ń jà ègún ni kì í ṣẹjọ́ ẹ
o rò pòjú lásán èpè tí Ọlọ́run ṣẹ́ fún wọn yẹn ni. After all you still love him. Àwọn ẹ̀ má lè aka ẹsẹ̀. After all you still love him. Èpè ni. Ìjà tọkọtaya ayé máa dá sí títí tó sùn mẹ́fà á parí o. Ìjà tọkọtaya ayé máa dá sí títí tó sùn mẹ́fà á parí o. Títí tó sùn mẹ́fà á parí o. Ìjà tọkọtaya ayé máa dá sí títí tó sùn mẹ́fà á parí o. Omi yọkọ mi wé mọ́mọ́ yé dán mi o. Omi yọkọ wájú sùn. Omi yọkọ mi wé mọ́mọ́ yé dán mi tẹ́ o. Omi yọkọ wá jẹun wá jẹ wàyá mẹ́wàá hè wá jẹ búrẹ́dì yá mẹ́wàá hè. Omi yọkọ mi wé mọ́mọ́ yé dán mi tẹ́ o. Omi yọkọ yàrá ẹ̀ lọ́ọ́ lòyìnbó. Omi yọkọ mi wé mọ́mọ́ yé dán mi jọ. Omi yọkọ mi wo wa jàrá mọ́tò rẹ̀. Omi yọkọ mi wé tí mo yé dán mi o. Omi yọkọ o òkè máa kọ́lé rẹ̀. Omi yọkọ mi wé mọ́mọ́ yé dán mi o. Omi yọkọ òkè jíìdó ẹ̀ omi yọkọ mi wo tí mo yé dán mi gangan o. Omi yọkọ yé omi yọkọ mi wo tí mo yé dán mi tẹ́ o. Omi yọkọ obìnrin lè kú tó ètò kó. Obìnrin wọ́n lè kú tó ètò kó. Gbogbo ara mi ọ̀rọ̀ ni. Gbogbo ara mi ara ni. Ojú mi ara ni. Okó mi ara ni. Ẹnu mi ara ni. Imú mi ara ni. Tí bá bá ẹsẹ̀ tó bá fọ̀rọ̀ mi ṣeré ó fojú di ikú. Ẹ̀kọ́ ńlá mo ti kọ́ yín lálẹ́ yẹn. Ní ìgbà ìwáṣẹ̀ Ọlọ́run sọ wípé ọkọ lolórí aya. Ọkọ lolórí aya yẹn ègún ni. Àìsáyà wá sọ wípé tó bá di ìgbà náà obìnrin méje á dìrọ̀ mọ́ ọkùnrin kan. Ẹ̀yin ọkùnrin ẹ dóbò ẹ̀jẹ̀ yín gbogbo máa gbẹ. Ẹ fẹ́ kú. Àwọn obìnrin ti ń pè yín ní hàn ní báyìí. Hàn ní ìgò ẹ̀jẹ̀ kan ti lọ. Sweetie ìgò ẹ̀jẹ̀ kan. Hàn ní ìgò ẹ̀jẹ̀ kan. Dọ́ọ̀lì ìgò ẹ̀jẹ̀ kan. Àbájọ tí lálẹ́dí fi pọ̀ lẹ́kọ̀ọ́. Wọ́n ti fa ẹ̀jẹ̀ wọn gbẹ tán. Obìnrin tó bá bíire kó pè mí ní hàn ní. Èmi jẹ́ oyin tó fẹ́ máa fà mu. Máa bẹ́ èpè fún ẹni. Kí ló ń jẹ́ hàn ní? Èmi ò kí ń sóyin. Sókè lọ́bẹ̀ ọgbẹ́ mi ò ráyè sẹ̀rẹ̀rẹ̀. Ẹ tó bá ní question kó béèrè mo ti ń lọ tèmi ni èmi ò ráyè. Ẹ tó bá ní question kó béèrè mo ti ń lọ o. Mo ti ń lọ o. Sókè lọ́bẹ̀ gé o mi ò ráyè àti máa waste time pẹ̀lú yín mọ́ o. Wo oyè bọ̀ níyì wo ti soríire. Ọmọ ilé ni ẹ ọmọ oléwora ni. Ó dàbí àwọn ọmọ àlè yẹn. Àwọn ọmọ tó lẹ́kọ̀ọ́ ó dàbí wọn. Ọlágorí sísíjì Ọlọ́run á pàtẹ́wọ́ fún ẹ. Ẹ kú iṣẹ́ bàbá òdodo ọ̀rọ̀ ni ẹ sọ. Ọlọ́gbọ́n nìkan ló lè yé. Ní ìgbà ìwáṣẹ̀ Ọlọ́run sọ pé ọkọ lolórí aya. After tí Éfà Jésù lọ́lọ́run sọ wípé ọkọ ẹni yóò sì máa ṣe olórí ẹ̀. Àtìgbà ẹni ìyàwó méjì ti wọlé. Kí lórúkọ ẹni tó kọ́kọ́ fẹ́ ìyàwó méjì? Lámékì ló kọ́kọ́ fẹ́ ìyàwó méjì. Lọ́ka bíbélì ẹ̀ Lámékì ló kọ́kọ́ fẹ́ ìyàwó méjì. Ṣé o bó ṣe rí nìyẹn? So ìwọ tọkọ ẹ bá ti fẹ́ ìyàwó má dẹ̀ jowú má face business yẹ. Ọkọ ẹ nísìnyí iṣẹ́ ọwọ́ ẹ lọ níṣẹ́ lọ́wọ́. Tó bá ti níṣẹ́ lọ́wọ́ ni máa wò pé ọkùnrin kan fẹ́ yàwó ọkùnrin kan ṣe gbá kíni tiẹ̀ pẹ̀lú yẹn. Tó bá gbóko wá kó o do tó bá gbóko wá jókòó sáyé ẹ̀. Ìwà àtọkọ ọjọ́ sí níràn kíkan o.
ọjọ́ sí ní level kan tá rank yẹn wo ti bá ẹ̀yin obìnrin ti bá ti yín jẹ́ o kò sáyè yẹn mọ́ o. so ute nìkan náà ti sọ òtítọ́ àbí pẹ̀lẹ́ o ọmọ ute. New Testament pẹ̀lú Old Testament New Testament Old Testament work for reality and New Testament work for grace. Yes. Mósè mú òfin wá, Jésù mú oore ọ̀fẹ́ wá. Ìdí nìyẹn tí Bíbélì tí Dáfídì fi sọ wípé ìbá ṣe pé kí wọ́n máa ṣe àmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró nítorí ìdájí wà lọ́dọ̀ rẹ kí a lè máa bẹ̀rù rẹ. Oore ọ̀fẹ́ ni Jésù mú wá ṣùgbọ́n Mósè òfin ni tó bá ti ṣe sinai mistake ikú ni ṣùgbọ́n nígbà ayé Jésù oore ọ̀fẹ́ ni. Ẹni tó bá sí oore ọ̀fẹ́ tiẹ̀ lò nígbà ayé Jésù yìí bí ìtàwọn obìnrin òun ló máa jèrè ìyà nípẹ̀kun. Ẹnikẹ́ni tó bá sí oore ọ̀fẹ́ títí ẹ lò nígbà ayé Jésù yìí á wọnú iná. That is very good. That is a good question. Ìdí tí Ọlọ́run fi dá igi yẹn ni wípé láìsí àdánwò kò sí promotion. If you don't do examination in your school, you cannot get promotion. Igi yẹn jẹ́ examination fún Ádámù àti Éfà bóyá lóòótọ́ ni wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run tó ń sìn. Ìgbà tí ejò ń bọ̀ Ọlọ́run mọ̀ náà. Ọlọ́run fàyè lẹ̀ pé òun fẹ́ mọ irú àwọn ènìyàn tó ń dá bóyá ẹni tó mọ oore ni wọ́n. Bóyá wọ́n mọ oore bóyá wọ́n mọ oore bóyá ẹnìkan lè confuse wọn kó lọ́nà òun. Nǹkan tó lọ fẹ́ fàyọ nìyẹn. Kò dá kéèyàn gba ọmọ ọ̀dọ̀ sílé kó má lè test ẹ̀ o gbọ́dọ̀ test. Bíbélì sọ pé ká máa dán ẹ̀mí wò ká lè mọ ilé tí sòtítọ́. Tó bá gba ọmọ ọ̀dọ̀ sílé wàá ju owó sílẹ̀ bóyá máa mu bóyá kò ní mu wàá mọ̀ bóyá olè ní bóyá kì í ṣolè. Àánú la rí gbà ò tí ò bá jẹ́ pé àánú everybody máa ti kú tán o èmi máa ti kú ẹ mọ yóò bò tí mo ti dó láyé ni ẹsẹ̀ mi pọ̀ bí yanrìn etí òkun ẹ mọ iye igbó tí mo ti fà ni ẹ mọ iye sìgá láìsí àdánwò kò sí promotion. Yes, without examination no promotion. When you pass examination you have promotion. Ìgbà tí Anna pass examination ló bí ọmọ. Ká ní pé bí Élì ṣe sọ fún Anna wípé ọlọ́tí ó yá kó níwájú pẹpẹ tó sọ pé alàgbà sí èmi lẹ́ ń bá sójú yín fọ́ ni ṣé ẹ ò sí nínú ẹ̀mí ni ẹ mọ̀ pé àdúrà ni wọ́n ń gbà ni. Anna ò ní bímọ tó wọ́n fi kú. Destiny obìnrin ọlọ́tí kó níwájú pẹpẹ. Olúwa mi èmi ò mu ọtí o má kà mí mọ́ àwọn ọmọbìnrin bílíàlì èmi jẹ́ obìnrin oníròbìnú jẹ́ ọkàn mò ń tú àròyé mi. Examination ni àwọn tọ̀run gbé máàkì léèbèrè ẹ̀. Holy Center máa lọ ní ayọ̀ àti àlàáfíà kí Ọlọ́run Ísírẹ́lì kó mú kíni kó mú ìbéèrè rẹ̀ ṣẹ. Ká ní pé ó sọ̀rọ̀ sí Élì lọ́jọ́ yẹn ni ó máa bẹ́ ìpè fún ni pé ó ń sí ìrì kí ló ń béèrè níwájú Ọlọ́run àdúrà ò ní gbà. Without examination, no promotion. You need to pass some examination. As a good Christian, as a good Muslim, as a good ẹlẹ́sìn àbáláyé, you need to pass some examination before promotion. That is the key.
ẹni tó bá wá ọgbọ́n Ọlọ́run lọ́lọ́run máa ń fún lọ́gbọ́n o. Ẹni tí ò bá wá ọgbọ́n Ọlọ́run kì í fún lọ́gbọ́n o. Ó yá Proverbs chapter 3. Ẹni tó bá wá lọ́lọ́run máa fún, ẹni tí ò bá wá Ọlọ́run ní fún. Ó ní wàá máa wá kiri bíi fàdákà. Bẹ̀rẹ̀ láti verse 8. 3 verses. Yes. Òun ó ṣe ìlera sí òdodo rẹ̀. Bẹ̀rẹ̀ láti verse 5. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa. Má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ. Má ṣe tẹ̀ sí ìmọ̀ tí ara ti tiẹ̀, ìmọ̀ tí Ọlọ́run ní kó máa tẹ̀ sí. Ká. Mọ̀ ọ́ ní gbogbo ọ̀nà rẹ. Mọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀nà rẹ. Òun ó sì máa tọ́ ipò ọ̀nà rẹ. Òun ló máa control life ẹ̀. Má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ. Má sọ wípé o gbọ́n lójú Ọlọ́run o. Bẹ̀rù Olúwa. Bẹ̀rù Olúwa. Kí o sì kúrò nínú ibi. Kó lè kúrò nínú ibi. Òun ó ṣe ìlera sí ìdodo rẹ. A wá ṣe ìlera sí ìdodo rẹ wo mọ̀ pé tá a bá ẹsẹ̀ bímọ a máa jó ìwọ ẹ̀ kó lè jiná. Ọlọ́run ló máa ń jó ìwọ ọpọlọ ẹ̀. Ọlọ́run á máa jó ọpọlọ ẹ̀ kí ọpọlọ ẹ̀ kó lè ní ìtumọ̀. Kàwé. Àti ìtura sí egungun rẹ. Àti ìtura sí egungun rẹ. Fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa. Fi ohun tí o ní bọ̀wọ̀ fún Olúwa. Holy Center dúró. Owó tí ẹ̀yin sẹ́ǹdì sí mi kí n máa fi kọ́ ṣọ́ọ̀ṣì látijọ́ yìí. Ìṣe ló yẹ kí n lọ fi ra mọ́tò. Káyọ̀ pé pásítọ̀ míì ni mọ́tò ló máa fi lọ rà. At least owó tí mo ti ná sí ṣọ́ọ̀ṣì yẹn. Owó tí mo ti ná ṣọ́ọ̀ṣì yẹn. That is 4.5 million naira. Níbi tó ìdè yẹn 4.5 million naira. Ó yẹ kí n gba owó yẹn kí n lọ fi ra mọ́tò ni. Fi ohun ìní rẹ bọ̀wọ̀ fún Olúwa. Ṣé àwọn ọmọ ìjọ mi mọ̀ gbà tẹ́ ń sẹ́ndì owó sí mi ni? Àbẹ́ ṣé àwọn ọmọ ìjọ lẹ sẹ́ndì owó sí? Ṣèbí èmi lẹ sẹ́ndì owó sí? Ṣèbí èmi ló gbàdúrà fún yín tẹ́ sẹ́ndì owó sí mi? Ṣèbí èmi ló ń bá yín sọ̀rọ̀ tẹ́ sẹ́ndì owó fún mi? Ó yẹ kí lọ fowó ra mọ́tò ni. Mo fi ohun ìní mi bọ̀wọ̀ fún àṣẹ Ọlọ́run. Tètè kọ́kọ́ máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Ilé tó bá kọ́ máa ṣe fún yín. Ṣèbí òun ni mo sọ pé wọ́n pè mí kí wọ́n gba mọ́tò yẹn. Ẹni tó ra mọ́tò yẹn lọ́la máa announce ẹ̀ níbí yìí. Máa fi jẹ prime minister. Òun lẹ́nu àkọ́kọ́ tó máa kọ́ fún mi ní mọ́tò. Nínú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, òun ni mo fẹ́ fi jẹ prime minister fún gbogbo àgbáyé pátá. Any question again? Mo ti fẹ́ lọ sùn nìyẹn o, mi ò ráyè o. Tó bá di lọ́la mo wà ń gbòòrò, mo fẹ́ lọ gbé mọ́tò. Ẹ̀rọ àwọn kidnapper kan á gbé mi ìbẹ̀jú lẹ́kí ni mo wà o. Tó bá gbọ́ pé kidnapper gbé mi tó bá sẹ́ǹdì owó àrà máa pa ẹni. Tó bá sunkún tó tèmi, iná máa jú ẹ. Jẹ́ kán lọ lò mí, jẹ́ kán pa mí. Mo fẹ́ lọ rest. Gbogbo ayé yóò bá ayé kọjá lọ. Àdúrà wa títí má gbàdúrà. Tó bá gbọ́ pé ọlọ́pàá mú mi tó bá wá sí kóòtù, màá ṣépè sọ. Jẹ́ kán tì mí mọ́lé, jẹ́ kán lọ tì mí mẹ́wọ̀n torí tòtítọ́. Òtítọ́ ni máa ṣekú. Òtítọ́ lèmi ọba Solomon ni máa ṣekú. Bí president bá ṣẹ̀ máa ṣépè sọ. Tí gómìnà bá kọjá àyè ẹ̀ níwájú Ọlọ́run máa ṣépè sọ. Tí ọba bá kọjá àyè ẹ̀ níwájú Ọlọ́run máa ṣépè sọ. Kò sí ẹ̀dá tó wà láyé tí mi lè sọ̀rọ̀ sí tó bá ti kọjá àyè ẹ̀ níwájú Ọlọ́run. Tí bá ti sọ̀rọ̀ sí ẹ kó pa mí. Ká ní pé alẹ́ nìyí, ká ní pé mo lọ jẹ́ ọlọ́pàá ni. A ti fún mi ní gbogbo star àgbáyé tán. Star ò lóye 1 2 3 4 kò lóye mi ò lè kà. Star pọ̀ jù. Star pọ̀ jù, star ti pọ̀ jù worldwide. Ọba Solomon fún gbogbo àgbáyé ó pọ̀, yálàyà, eruku jájà ó pọ̀, Ọlọ́run. Alára jẹ́ rí ẹ̀dá kó má lọ ń dára ń bá dá o. Ọlọ́run ọba lọ̀gára. Bàbá ló fi ẹ́ fún mi kí n bá lè rí ẹ̀dá o. Wọ́n ní mọ̀ngàn lórí ń sè mí. Òṣùpá mi Sáìdì mo mọ̀ yẹn. Wọ́n ti kó jẹ. Ọlọ́run wọ́n ti kó jẹ, wọ́n ti kó jẹ. Yálàyà.
kò sí èdè tó pé sí mi lọ́wọ́. Ká ní pé táàmù tá sì ń jẹ gbó yẹn ni máa gbé sẹ́gbẹ̀ẹ́ ẹnu báyìí ni. Ọlọ́run a ti padà sílé látòrí ìta fọ́gò. Kí ló fi mí pè? Èmi ò ráyè ìsẹ̀rẹ̀. Ọlọ́run mọ̀ pé máa wúlò fóun. Èmi gangan náà pè ní Paul tó di Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù tó di Paul èmi ni. Ìyá láyà gbàgbé o eléyìí ò kì í ṣe wọ́n fi ṣeré o. Wàá sóríire jọ Adébísí Abíọ́dún, ìwọ já ó dàbí àwọn ọmọ sẹ̀rẹ̀ yẹn. Abíọ́lá Ọláníyan tó bá jẹ́ obìnrin wá kí fún ẹ lóyún mú kó ẹ jẹ ó pọ̀. Wàá máa sọ pé ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀ létí Ọlọ́run. Àjàdí Abíọ́lá ó pọ̀ yẹ́yẹ́ ó pọ̀. Kí ni ìtumọ̀ fún ilẹ̀ ló ń jẹ ní inú Ifá? Tó bá ti lọ ra odù Ifá ló máa mọ̀ mí ẹni sọ fún ẹ. Wàá ra odù Ifá 50,000. Ìgbà ni màá sọ fún ẹ tí odù Ifá bá ti wà lọ́wọ́ ẹ Ọlábísí wàá lọ ra odù Ifá. O ní gbádùn mi gan. Ọbásanjọ́ gan ń gbádùn mi. Tinubu ń gbádùn mi bí mo ṣe ń ṣépè fún Tinubu tó ń gbádùn mi. Buhari gan kó mi jẹ. MC Olúọmọ fúnra ẹ̀ kó mi jẹ bí mo ṣe ṣépè fún tó ń kó mi jẹ. Jàkí Àgbàlagbà Oyè ń kó mi jẹ. Gbogbo wọn ló ń kó mi jẹ. Ṣé kò sẹ́ tó ní question mo fẹ́ lọ sùn mi ò ráyè sẹ́yìn rẹ̀ mo ń wọ̀ gbòòrò lọ́la. Mo ń wọ̀ gbòòrò bẹ́ẹ̀ lọ sí fàájì ń gbòòrò ayé mi ò ráyè sẹ́yìn rẹ̀. Ò gbọ́ ọ̀rọ̀ ní Bíbélì mi sọ ni ìbùkún ni fún ọkùnrin náà tí a kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Irú ọkùnrin bí àwa ni Ọlọ́run kì í ka ẹ̀ṣẹ̀ sí wa lọ́rùn. Ìbùkún ni fún ọkùnrin náà tí a kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn. Àwọn tí Ọlọ́run fún lórí ọ̀fẹ́ láti ṣe bó ṣe wù wọ́n ara ni. Kíkẹ́ lọ́mọ Kíkẹ́ bébí lọ ó ló pọ̀ yẹ́yẹ́ Ọlọ́run ó pọ̀. We appreciate you and love you and your family. Ó love mi gan. Wá kí fún ẹ lóyún kí lè mọ̀ pé ó love mi náà. Wá kí fún ẹ lẹ́ẹ̀kan péré ó ní gbà pé ẹ̀mẹ́jọ oyún ni. Kíkẹ́ bébí lọ tó bá mọ̀ pé ó love mi wá kí fún ẹ lóyún. Gbà má mọ̀ pé ó love mi. Love kọ́ love ẹnu ìyẹn la fẹ́ jẹ. Ògúnmọ́bì kí ló ń jẹ́ Ògúnmọ́bì àbí kí ló ń kọ yìí Ògúnmọ́bì bàbá please pray for me. Ìwà ló máa pray fún ẹ Àjàdí. Go and repent. Go and work on your behaviors. I have tell you before you pray, work on your behaviors. Without work on your behaviors, if you like, may 100 million prophets pray for you, your prayer cannot answered. Before you pray, go and work on your behaviors. Try to be doing good. Sẹ́mo ẹgbọ́n wọn kọrin wípé prayer is the master key. I don't believe. Okay. Prayer is the key. Yes. Prayer is the master key. Oh. Jesus started with the prayer and finished with prayer. Prayer is the master key. Èmi ò gbà. Behaviors. Báwo náà ṣe ń pe good behaviors. Ìwà rere ní kọ́kọ́rọ́. Ìwà rere ní kọ́kọ́rọ́. Ìwà rere ní kọ́kọ́rọ́ tí máa dúrà gbà o.
ìwà rere ò ní kọ́kọ́rọ́ tí mú àdúrà gbà. Prayer without good behaviours is cancelled. Holy Center, I repeat, prayer without good behaviours cancelled. Because Hezekiah prayed because of God answered the prayer of Hezekiah because of good behaviors. Jesus answered the prayer of right hand thief because of good behaviors. You cannot just pray. You need to work on your behaviors because you can pray. You cannot just plant something in your farm. You need to loko. You need to clear the grasses. You need to clear everywhere before you can plant anything. If you want that thing to be germinate, that is King Solomon for you. Prayer is not the key. Behavior is the key. Isaiah lọ sọ fún Hezekiah wípé nínú àìsàn yẹn ló máa kú sí. Bàbá rántí bí mo ti ń rìn déédéé níwájú rẹ pẹ̀lú àyà pípé. Holy Center, ọ̀run lọ wo lẹ́tà Hezekiah, ó rí wípé lóòótọ́ ni ìwà ẹ̀dá lọ́sàfún kò kú mọ́, àti fọdún mọ́ọ̀dógún àti fi kún ọjọ́ ayé. What are you talking about? Prayer call. If you like, pray from today to next year. If your behavior is very bad, your prayer is jobless. Your prayer will turn to no notice. Oh, I don't agree again. Why that is so? Go back to Psalm 109. Go back to Psalm 109. Wọ́n ti gbé wá, wọ́n ti tún dé. Go back to Psalm 109. There is key there. There is key there. Ìwọ rẹ lọ wo nǹkan tí mo wá. Kí ni wá? Jẹ́ ká àdúrà kó dẹ̀sẹ̀ mo fẹ́ gbọ́n bẹ́ẹ̀. Okay. Kí àdúrà ẹ̀ kí ó di ẹ̀ṣẹ̀. Verse kini. Verse 7. Psalm 109 verse 7. For you to know that without good behaviors your prayers is useless. Psalm 109 verse 7 says, nígbà tí a ó ṣe ìdájọ́ rẹ̀ kí a dá a lẹ́bi, kí àdúrà rẹ̀ kí ó di ẹ̀ṣẹ̀. When you are praying with a bad behaviors, your prayer is a sin. Let's look Proverbs 28 verse 9. Proverbs 28 verse 9. Holy Center, ìjìnlẹ̀ ọ̀dà. Proverbs 28 verse 9 says, ẹni tó mú etí rẹ̀ kúrò láti gbọ́ òfin, àní àdúrà rẹ̀ pàápàá yóò di ìríra ọ̀rọ̀. Eskrebobo mana kantan prokoto ya you are mad.
You are stupid. You are born bastard with your prayer. Go to mountain. Go and open your eyes inside sun. Your prayer is a sin. Bí ẹnikẹ́ni bá kọ etí ikún sí òfin, kódà àdúrà rẹ̀ jẹ́ ìríra. All what you know is pray, and you don't work with your behaviors. You are born bastard with your prayer. You need to learn the word of God before you can pray. Prayer, if you don't work with your behaviors, if you go and give your prophet your money to do work for you, you waste your money. Madam, father, sister, if you don't work on top of your behaviors, if you give prophet 100 million to pray for you, to work for you, the work is useless. We not pick, because you are a useless person in the front of God. Can you see the difference? Well, we are talking about prayer. It's not for all people. Prayer is for people. Prayer is the master key for people that have worked on top of their behaviors. Not for everybody. I come again. Prayer is a master key for the people that work on top of their behaviors. Not for everybody. If you are okay, let's do it like this. Let's do it like this. Go to Matthew 5. Do you see how I'm swimming inside Bible? How I'm jubilating inside Bible? I will use Bible to toast you. I will use Bible to romance you. Nothing I can use Bible to do. I can use Bible to kill you. Oh, if you tell me that King Solomon, what is the meaning of love? I will tell you that love is everything. Love is mad. Love is good. Love is sosu. Love is bastard. Love is okay. Love is bad. Love is everything. Any name you call love, that is love. Platonic name of love is all name. The meaning of love is all name. Or any name you call love is love. Love is bad. Love is stupid. Love is mad. Love is bastard. Love is good. Love is jobless. Let me give you an example. You love a man. You donate your kidney to the man. After you donate your kidney, after he feels fine, the man tell you that your leg is bent. I can't marry you again. You don't know that love is mad. Love is very stupid. If love does not stupid, a wife of senator give driver money to come and fuck her. You know that love is very mad. Love is very blind. Love can see. Love is everything, man. Oh God. Oh, Baba wa ma komi holy. Baba wa ma to me. Oh, ẹni ìwọ kò bá kọ̀, kò lè ṣe kó má ṣe wàhù. Ẹni tí ìwọ kò bá tọ́, kò lè ṣe kó má ṣe wàhù. Ká má purọ́. Mo love obìnrin tó wọ pink yìí. Obìnrin yìí wọ pink, bóyá native ló wọ, ó wọ pink, ó wọ top, ó wé gèlè, ó wé fìlà, ó wé gèlè pink, ó wé gèlè pink, ó wọ aṣọ pink. Káyọ̀ pé obìnrin lè wá ni máa fún lóyún direct ni. Bí ẹ̀rẹ̀kẹ́ ṣe ṣe rùmúrùmú yẹn, bó ṣe rùmúrùmú yẹn.
because love is very stupid. Love is very mad. Love is good. Love is right. Love is jobless. Love is nothing. Love is capable. Love is everything. Not any name that you call love. Any name you call love is love. For you to know that love is very mad, you love your husband, you kill your husband because he called another woman. You know that love is mad. You pour hot water on top of the body of your husband because you see another woman number on his phone. You don't know that love is very stupid. You deny your senior brother, your senior sister because of boyfriend. You don't know that love is very, very lunatic. You don't know that love is a jomenabunati. You don't know that love is dummy. You don't know that love is nonsense of furibu, a weightagy. If you don't sit down very well, I will use English to take you out of that your chair and throw away you outside. You cannot see my English inside dictionary, or else you go to the middle of heaven and come back to this world. That is I, King Solomon, for all nations, whether you like it or not. You cannot see somebody like me in this world. When anything I say, you cannot see it in anywhere. If love is not a man, you carry your wife, you go and use it to collect contracts for another man. You don't know that love is stupid? Everything is on top of love. Hello, my love ó ṣe wé gidi. Hello, my love. So show up ó nífẹ̀ẹ́ mi. Ṣé bí mo ṣe àwọn nǹkan tí mo pass through so pay ẹni. Ọkọ mi kò pay mi. Tó bá gbé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi, mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ, mo dẹ̀ fẹ́ kó ṣe fún mi. Kí nìyẹn? Ó ní ọ̀rẹ́ mi kan tó ẹsẹ̀ wá láti lo òyìnbó, ó dẹ̀ like obìnrin tí díẹ̀ bá kún bí titi ẹ̀ yìí. Tó bá jẹ́ pé lóòótọ́ ló love mi lóòótọ́, kan lọ sùn tí ọ̀rẹ́ mi yẹn mọ́jú, á fún mi lówó, jọ ìyàwó mi mo bẹ̀ ẹ́ ni, please if you really love me. Ọkọ mi mo ti gbọ́, ó dẹ̀ sure, ó dẹ̀ wá láti inú ẹ, ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ìyàwó. If tó bá lè ṣe fún mi, ò ní fi ẹ́ sílẹ̀. Ìwọ ló máa pa mí, orí ẹni máa kú sí. After your wife go to your friend, you collect 1 million naira. After 1 month, wo ní òbò ìyàwó ẹ̀rùn. Òbò ẹ̀rùn tẹ́lẹ̀ o. Ìgbà tó ń gba 1 million naira òbò ìyàwó ọ̀rùn. Ìyàwó ẹ̀ ti sanra jù, mi ò lè fẹ́ mọ́. Ìyàwó ẹ̀ ti kó HIV. Ènìyàn rí. Don't make anybody happy, make yourself happy. If you want to make somebody happy, you will hurt yourself. Don't forget this word. Do your best and leave the rest. Anything that you can do with your capacity, do it. Don't do past your capacity in the name of love. You are not a Jesus.
Jesus died because he have alternative. Jésù kú torí ó ní alternative. Ó mọ̀ pé tóun bá kú òun lọ sí apá ọ̀tún Elédùmarè. If you die for life. If you don't have good behaviors, you will not enter the kingdom of God. You die because of man for life. You die because of woman for life. Ìwọ tó bá fẹ́ kógo ayé já, tó bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ nínú ayé, tó bá jẹ́ ọkùnrin, tó bá gbọ́ wípé wọ́n dóyàwó ẹ̀ níbì kan, sọ pé o ti gbọ́ má lọ bẹ̀. Tó bá dé kó obìnrin má béèrè lọ́wọ́ ẹ̀. Ṣùgbọ́n ẹjọ́ tó bá ti rìn tí wọ́n fúnra ti rí face to face, lé obìnrin dànù. Ìwọ obìnrin tí ẹ̀mí ẹ bá fẹ́ gùn, tọkọ ẹ bá ti gbégbá àgbèrè ẹ̀ fílẹ̀, má béèrè lọ́wọ́ ẹ̀. Ọkọ ìyàwó mi mú ẹsẹ̀ pàdé obìnrin kan lé nìyí, obìnrin fún ẹ, ọkọ mi, obìnrin dá o, èmi gan rí, ìdí ẹ̀ tóbi gan o. Èdè dẹ̀ máa ìjọ ló máa fẹ́ wá sílé báyìí. I don't like ẹ̀ gan o, kí n gbóná ara wà ní àbí kí ni fẹ́ gbóná ara fún ìgbà tó ìpè ti mọ́ mi. Ìgbà tó jẹ́ pé ìpè ti mọ́ mi tó sọ pé ìwọ ló máa ṣe olórí wa, mi ò lè gbóná ara. Ìjọ tó bá máa lu mágùn olú máa ròyìn fún ẹ nílé. Tó bá bàjá á lé ẹ lọ tèfìtèfì, á lé ẹ kó nídìí ẹrù ẹ, wàá jìyà dànù. Especially yóò bẹ̀rẹ̀ tẹ́tí bọ́ kọ́kọ́ lé. Gbogbo tó bá ti hùn kó máa ṣe fílẹ̀ kó máa ṣe. Ìgbé ayé á dùn, ọkàn á balẹ̀. Obìnrin mi wà, ọkọ mi máa fẹ́ yàwó, ìyẹn ló gbé sọ́kàn, apatẹ́sọ̀ ló máa pa ẹ́ dànù. Láyé asán àtìmúlẹ̀ mọ́fò, àwọn tó kọ́kọ́ dókódà. Ṣé ìwọ ló kọ́kọ́ dó ọkọ ẹ̀? Ọkọ ṣé ìwọ ló kọ́kọ́ dó ìyàwó ẹ̀? Ó jẹ́ kí nǹkan tí ayé kó máa bá ayé kọjá lọ. Gbóná ara kiri títì. Ọkùnrin mi wà tóbìnrin bá páàkì síwájú ìta ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ lásán, ogun ni, òsínwín ọkùnrin alárédè. Òun kẹ́dẹ̀ ó dẹ̀ lè dóyàwó líyàwó kú níta, òsínwín ènìyàn. Ó lé gbogbo aláàánú kó lọ́dọ̀ ìyàwó ẹ̀ tán. Ọkùnrin mi wà ìṣẹ́jú ló fi ń lọ ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀. Ọkùnrin tó níṣẹ́ lọ́wọ́, ọkùnrin tó bá níṣẹ́ lọ́wọ́ ló máa ń lọ jókòó sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀. Ọkùnrin dìdìrìn. Wo bá ti sí ṣọ́ọ̀bù fún ọkọ ìyàwó ẹ̀, wo ti gbégbá aṣẹ́wó lé lọ́wọ́ nìyẹn. Jẹ́ kó tajà àfilẹ̀. Tó bá lọ jókòó síbẹ̀ kò ní tà, èkúta ni. Jókòó sílé, ilé tó bá dokùn ní ṣọ́ọ̀bù, wọ́n á gbé ilé tó kù bá nílé. Ayé kọjá lọ o, ayé kọjá lọ, olówó àti tálíkà, ayé kọjá lọ. Ayé ti kọjá lọ, kò sí kankan láyé mọ́. Bíbélì kan sọ wípé àwọn ìyàwó yìí máa ṣàgbèrè. Ṣé kìí ṣàṣàyà ni? Ṣé o sì mọ Bíbélì yìí? Ó sí orí kèlò. Ó ní àwọn ìyàwó yìí máa ṣe àgbèrè, kò ní sí kankan tẹ́ máa ṣe sí. Bẹ́ẹ̀ni, especially àwọn pastor tó gbọ́dọ̀ sáṣọ lọ́wọ́. Bíbélì sọ pé ìyàwó wọn máa ṣàgbèrè. Kíkẹ́ lọ́mọ bíbí bèrè ẹ o. Honorable, mi ò ní ìdí mọ́tò ẹ máa ẹlòmíì ti ra mọ́tò fún mi. Wọ́n máa gbé mọ́tò yẹn wá lọ́la. Tó bá ti gbé wá lọ́la máa fi díwò ẹ̀. Tí bá ti wà níbi mọ́tò yẹn máa fi díwò ẹ̀ fún yín. Máa fi díwò ẹ̀ kẹ́wò. Mi ò ní sùsílẹ̀ lọ́la. Ìgboro má ti ṣe fídíò ọ̀la yẹn tó ṣe kí má wá sílé lọ́la kí ṣe fàájì mọ́jú. Wọ́n ti ra mọ́tò fún mi, mi ò ní ìdí mọ́tò ẹ mọ́. Mi ò ní ìdí mọ́tò aláriwo. Mi ò ní ìdí mọ́tò onígbéraga ènìyàn. Tó bá di lọ́la ẹ máa wàá mọ̀ bóyá rìlì bóyá òtítọ́. Ṣé o ti rí? Kí ni ìbéèrè yẹn? Kí ni ìbéèrè yẹn? Àwọn ìyàwó wọn máa ṣàgbèrè.
Ask Google now. Nítorí náà àwọn ọmọbìnrin yín yóò ṣe àgbèrè àti àwọn àfẹ́sọ́nà yín yóò ṣe panṣágà. Verse kini? 13. Hosea verse what? Hosea 5. Hosea 5 verse 13 àbí Hosea 4? Hosea 5. Hosea 4. Hosea 4 verse 13 and 14 sọ wípé wọ́n rúbọ lórí òkè, àwọn òkè ńlá, wọ́n sì ń sutúràrí lórí àwọn òkè kéékèèké lábẹ́ igi àòkù àti igi pólárì àti igi elémù, nítorí tí òjìji wọn dára. Nítorí náà àwọn ọmọbìnrin yín yóò máa ṣe àgbèrè, àwọn ọmọbìnrin yín wọ́n máa ṣe àgbèrè àti àwọn àfẹ́sọ́nà yín yóò sì máa ṣe panṣágà. Èmi kì yóò bá àwọn ọmọbìnrin yín wí nígbà tí wọ́n bá ṣe àgbèrè tàbí àwọn àfẹ́sọ́nà yín nígbà tí wọ́n bá ń ṣe panṣágà, nítorí wọ́n yà sí apá kan pẹ̀lú àgbèrè, wọ́n sì ń bá àwọn panṣágà rúbọ. Nítorí náà àwọn èèyàn tí kò bá mọ̀ye yóò ṣubú. Àsọtẹ́lẹ̀ ni. Èpè ló mọ àwọn obìnrin tó ń ṣàgbèrè báyìí tó yàn lè. Ìṣẹ́yìí lòbó fi ń yún wọn. Àwọn obìnrin tó wà tàǹsì. Ìṣẹ́yìí lòbó fi ń yún, lòbó wọn fi ń ré, ló fi ń ré tọ̀tọ̀tọ̀. Ayé ìgbà ọmọ wa a mọ̀ bóyá àbò ń ré. Ṣùgbọ́n àwọn obìnrin sì òbò wọn máa ń ré ni. Ìṣẹ́jú ni. Èpè ló mọ wọn nínú Bíbélì. Orí àwọn ọ̀rẹ́ yẹn ló dàrú. Nǹkan tẹ́ tíráàtì sọ ni wípé obìnrin kan bá ọkùnrin kan dúró fún ọdún méje, ọkùnrin yẹn ò lè sí. Ó wá lọ síta, àwọn ọ̀rẹ́ wa fi ń bu orí àwọn ọ̀rẹ́ dàrú. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé obìnrin yẹn kó máa dókó ẹ̀ lọ. Okó tó ń dó lọ yẹn kó máa dó lọ. Obìnrin tó bá wá sáyé tí ò bá dókó lè má rọrùn wọ̀. Títí ló tún gbọ́ lẹ́nu mi yẹn. Ẹ máa bí sí, ẹ máa rẹ̀ sí. Kẹ́ lè mọ̀ wípé ẹni Ọlọ́run ò recognize ọkùnrin tí ò bá lókó. Padà sínú ìwé Deuteronomy. Ọkùnrin tí ò bá lókó Ọlọ́run ò recognize wọn. Deuteronomy what? O tí mọ̀ kọ́ ti fẹ́ sọ bẹ́ẹ̀ yẹn o. O tí mọ̀ wà bí o mọ̀. O tí mọ̀ wà bí o mọ̀. Kẹ́lẹ̀ mọ̀ wípé Ọlọ́run ò recognize ọkùnrin tí ò bá lókó. Deuteronomy 23 verse 1 says, ẹni tí a fọ́ ní kóró tàbí tí a ké ẹ̀yà ara ìkọ̀kọ̀ rẹ̀ kúrò kì yóò wọ inú àjọ Olúwa. Ìwọ tí ò ti lókó ayé ẹ bàjẹ́ finally. Èmi ka Bíbélì dáadáa o. Nǹkan mẹ́ta ló fà á téèyàn fi ń lókó. Ní kó jẹ́ pé bàbá tó bí ti dẹ́ṣẹ̀, kàbí kó jẹ́ pé òun fúnra ti dẹ́ṣẹ̀. Ẹni tí bàbá tó bí bá ti dẹ́ṣẹ̀ kò ní lókó látọ̀run wá. Èmi ìkẹ́ máa lókó tó bá délé ayé kó yẹn máa kú. Ẹni tí ò lókó Ọlọ́run recognize wọn, wọ́n ní wọn gbọ́dọ̀ wọnú àjọ wá. I read it again. Deuteronomy 23 verse 1. Ẹni tí a fọ́ ní kóró tàbí tí a ké ẹ̀yà ara ìkọ̀kọ̀ rẹ̀ kúrò kì yóò wọ inú àjọ ènìyàn Olúwa. Ọmọ àlè kì yóò wọ inú àjọ ènìyàn Olúwa. Ọmọ àlè gan Ọlọ́run recognize wọn.
wo mo yọ ọmọ àlè tó wà ní Nàìjíríà ni. ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé 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 ó yá ọ̀rọ̀ Ọlọ́run yé ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkú ní títí ayé. Ọlọ́run ló fún obìnrin sí ó pa ọkọ ẹ̀ for life ni kóbìnrin tó lè pa ọkọ ẹ̀ ó máa ti ní iṣẹ́ tó ó ti máa ní ọ̀rọ̀ rádà àdátẹ́jọ́ ń sọ tẹ́lẹ̀. Ọlọ́run fún ṣe ní ìtì ó bá yí ẹ jẹ́ fáínálì nìyẹn. tó bá lọ waste time obìnrin á pa ọkọ ẹ̀ dànù. tó bá lọ ra ọdún ifá wa mọ̀ bóyá wà ń bẹ̀ bóyá kò sí. àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú ní títí ayé. yóò yá ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yìí títí ayé. Do you have question? I'm going. Gbogbo orí mi ọ̀rọ̀ ni. What really happening is that my name is Adelana Adekunle Solomon, aka Talofeko Baba Agba 1. Before, but now King Solomon for all nations. Whether you like it or not. Good evening, sir. Good evening, ma'am. Don't love too much. If you love too much, you will hurt too much. Bye for now.